Àwọn oníwà ìbàjẹ́ wọ́n ti pọ̀ jù nínú ìlú tí a wà yìí. Gbogbo ọ̀rọ̀ mi, èmi Babaconfirm kì í ṣe fún àwọn tí wọn ò gbọ́n, kì í ṣe fún àwọn oníwà ìbàjẹ́ tí wọ́n mọ òtítọ́ tí wọn ò sọ òtítọ́ o. Àwọn olóye ènìyàn ni wọ́n lè gbọ́ ọ̀rọ̀ mi tí wọ́n lè appreciate ẹ̀. Others people they cannot appreciate it. Nítorí wípé oníwà ìbàjẹ́ ni wọ́n. A sọ fún yín ẹlẹ́ ò gbọ́, a sọ fún yín ẹlẹ́ ò gbà. Mi ò ní sọ̀rọ̀ púpọ̀ nínú fídíò yìí, ṣùgbọ́n ìkan nínú àwọn ìran tí mo tún rí lénìí nìyí. Ṣé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ò gbà wá gbọ́. Bẹ́ẹ̀ ni àwọn tó gbà wá gbọ́, àwọn náà dúró nídúró pé àwọn gbà wá gbọ́. Pé kò sí ẹ̀dá láyé tí kò ní ní ọ̀tá, tí kò sì ní ní ọ̀rẹ́. Bó ṣe máa rí nìyẹn. Mo wá sọ nínú fídíò mi kan, mo ní bí wọn ò bá sọ̀rọ̀ wa láì dá gan, a jẹ́ pé olófò ni wá, olófò ni wá. A jẹ́ pé olófò. Àwọn tó bá ní ògo, àwọn tó ń sọ̀rọ̀ bá ti ń sọ̀rọ̀ yìí, ó di dandan wọ́n máa lọ́ta, wọ́n sì sọ̀rọ̀ wọn láì dá náà. Ọ̀rọ̀ mi ò wà fún ẹni tí ó rí òtítọ́ tó pe òtítọ́ ní irọ́. Àwọn tí ọ̀rọ̀ mi tí mo máa ń sọ dá lé lórí lẹni tó mọ òtítọ́ tó dẹ̀ dúró tì pé òtítọ́ nìyí tí kò dẹ̀ yí ọ̀rọ̀ rẹ̀ padà. Ṣẹ̀dógún ẹyẹ èèyàn wa pátá tẹ̀ ń wò wá nílé lóko l'Amẹ́ríkà, Canada, Germany, Dublin, UK, àwọn Australia, Asian country, African country, Europe tí wọ́n ń wò wá ní America, both North and South America. Olóye èèyàn nìkan ni ohun tí èmi Babaconfirm bá ń sọ. Olóye ènìyàn nìkan ló lè yé. Mo dẹ̀ dúpẹ́ pé nínú àwọn èèyàn tó ń wò wá, a sì ń rí olóye ènìyàn. Now, ohun tí Olúwa tó mú mi rí nìyí o. Olúwa sọ fún mi wípé bí Yorùbá nation ò bá ja ogun, tí wọn ò ja ogun, tí ìjọba lérò wípé àwọn tó pera wọn ní ìjọba, tí wọ́n lérò wípé àwọn ti ká gbogbo ọwọ́ wọn, tí wọn ò tiẹ̀ padà wá rí ogun jà. Yorùbá nation ni mo sọ. Olúwa ní Yorùbá náà jagun. There is difference between Yorùbá nation and Yorùbá. Ó ní bí Yorùbá nation ò bá jagun, ó ní Yorùbá máa ja ogun. Yorùbá ló kó gbogbo wa pọ̀ àti ọ̀dàlẹ̀ àtolórí burúkú àtàwọn tí wọ́n mọ ohun tí wọ́n tọ́ tí wọn ò rẹ́dì láti ṣe, àtàwọn tí ayé wọn ti bàjẹ́, àwọn tó jẹ́ pé gbogbo tí wọ́n lé náà ni pé kí wọ́n fi gbogbo ọjọ́ ayé wọn kó ọrọ̀ jọ. Wọn ò kíyè nípa àwọn tó bí ń pa, wọn ò kíyà nípa àwọn táyé ẹ̀ bàjẹ́. Kéèyàn bá ní feeling when you have God, wàláì, tó bá ń rí èèyàn tó ń tíyà ń jẹ, ó ní gbà kíyà jẹ náà. Tó pé wọn ò ní Ọlọ́run, wọn ò ní feeling. Àwọn yẹn ni Yorùbá. There is difference between Yorùbá and Yorùbá nation. Olúwa wá sọ wípé bí Yorùbá nation kò bá wá padà rí ogun jà fúnra wọn láti lè gbára wọn sílẹ̀ kúrò nínú oko ẹrú yìí, ó ní Yorùbá fúnra ẹ̀ máa jà. Wàá fojú ara ẹ̀ rí. Wọ́n ló ń lérò wípé o mọ̀ pé mò ń bọ̀ Ọlọ́run. Ogún ọdún gan kékeré ni mò ń bọ̀ Ọlọ́run. Tó Ọlọ́run máa ṣe náà ló sì máa padà ṣe. Ìdí tí Yorùbá máa ṣe jà ní, ó ní Olúwa kí ni Yorùbá ṣe máa jà? Ó ní tí Yorùbá nation go bá jà, ó ní Yorùbá máa jà. Ó ní ìdí wo Olúwa ni máa tó rí gbogbo ẹ̀ láìpẹ́.
nítorí pé ọ̀jẹ̀lú wọn ò ní gbà fúnra wọn. Tinubu òun fẹ́ jẹ́ ọba. Go. You see me that I am on the video. Òun fẹ́ jẹ́ ọba. Òun fẹ́ jẹ́ president. Àwọn tọ̀hún dẹ̀ sọ pé àkókò ẹ̀ ò tí ì tó náà. Ó dẹ̀ fẹ́ fipá jẹ. Ẹ̀yin náà ríran wò láìpẹ́. Tinubu ti dúró, òun náà máa di president Nàìjíríà ní 2020. Ó ti dúró, òun máa di president orílẹ̀-èdè Nàìjíríà ní 2023. Àwọn Fúlàní náà dẹ̀ dúró ní dúró wípé àwọn làwọn ṣì wà ń bẹ̀, àwọn ò ní gbéjọba kalẹ̀. Ṣé wọn náà wá rí báyìí pé bí Yorùbá nation bá láwọn ò já ogun gẹ́gẹ́ bÓlúwa ti ń sọ, Yorùbá máa padà jagun tó bá yá. Tí Yorùbá bá gbé ọwọ́ ogun, kọ́kọ́ gbé ọwọ́ ogun tí Yorùbá gangan Yorùbá, àwọn tá a dárúkọ wọn síwájú, àwọn ọ̀jẹ̀lú, àwọn olórí burúkú èèyàn, àwọn olòṣì èèyàn yìí, Fúlàní ò ní ṣe ń kékeré fún wọn. Ìdí tí mo ṣe ní kẹ́ lọ máa gbáradì nìyẹn. Bí wọ́n bá lò já ogun, wọ́n á ríran ogun máa padà jà. Kò sígbà tó ogun ò ní jà. Tí ogun méjì ló wà níwájú báyìí. Olúwa ti sọ ti Yorùbá nation pé ọ̀nà yẹn nìkan lẹ́yìn lè fi gbára yín sílẹ̀. Gbogbo ẹjọ́ tẹ̀ ń rò kiri ẹ̀ kàn tanra yín ni. Ẹjọ́ lẹ̀ ń rò. Kò tẹ́ ṣe pé àwa silent níwọ̀nba tá a fi silent nìyẹn. Kì í ṣe pé a ò sí ń bẹ̀. We are still in the struggling. Ogun kejì lógun Tinubu àti àwọn Fúlàní Buhari. Tẹ́tí àwọn yẹn bí Tinubu bá lóun ò gbà, tí Tinubu bá gbé ọwọ́ wàhálà, àwọn Fúlàní máa dáná sí yín lára. Tó bá wá dáná sí yín lára, ṣé wọ́n ti múra ogun? Tinubu ò ní gbà. Ó believe pé òun ni master of the game. Tinubu believe pé òun ni master of everybody. Ó ti gbàgbé pé Ọlọ́run ẹni tó tóbi ni. Bí tá a ti ń sọ wípé òtítọ́ ni, àwọn tó dẹ̀ rí pé òtítọ́ ni tó ń sọ wípé kì í ṣe òtítọ́. Ta ni Tinubu tó fẹ́ rule? Talk to me. Look at that man. Ó ti kú tán náà. Ẹ̀tẹ́ tó bá ń rìn jẹ́ pé afẹ́fẹ́ ló ń fẹ́ ni. Ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ mú òtítọ́ tá à ń sọ òtítọ́ yìí fún yín lójoojúmọ́. Ẹ dẹ̀ dúró sídìí ìwà ìkà. Ẹ ń sọ pé kì í ṣe òtítọ́. Ẹni tó ba ilé ayé jẹ́, tó ba ọ̀run jẹ́. Kí ló dá ní Nàìjíríà? Ẹ sọ fún mi náà. Kí ló sunwọ̀n nílùú yìí kẹ́ ẹ sọ fún mi? Tẹ́kọ̀ọ́kọ́ tí ń bá bọ́ta torí tí mo wá sọ̀rọ̀ yìí, á jẹ́ pé Olúwa ń fún mi ní ọkàn mi ń fún mi ní ìṣù tÓlúwa ń bá mi sọ pé jáde lọ sọ. Ẹ kọ́ kóòtù ibi tí mo sọ o, bí Yorùbá ò bá jagun, wà á rí i pé tí Yorùbá nation tó bá tẹ̀yìn kọ́ tẹ́lẹ̀ ò ní jagun. Yorùbá máa jagun, kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe, ogun máa ṣẹlẹ̀ náà. Tọ̀tún ò fẹ́ gbà, tòsì ò fẹ́ gbà. Tinubu ló ń control gbogbo àwọn gómìnà tó wà ní south yìí pátápátá. Gbogbo tó ní kí wọ́n ṣe ni wọ́n ń ṣe. Tó bá wo nígbà kan, wà á rí pé àwọn yẹn náà ń sáìnì wípé kí darandaran kan wá máa daran. Wọ́n sì jọ ń wò ní bóyá Buhari máa fi tọkàntọkàn gbéjọba sílẹ̀ fún wọn ni. Ṣùgbọ́n ìgbà tí Buhari ṣáà ń fárígá tó lóun ò lè gbéjọba yìí sílẹ̀ fún wọn, nọ́ọ̀tì ló máa wà. Àyètò dodo wọn ti lọ sáìnì anti-grazing àbí kílẹ̀ tí ń pè kó má dẹran lọ́dọ̀ àwọn ọmọ. Ohun tí Tinubu sọ fún wọn, òun ni wọ́n ń ṣe.
now wọ́n ti ń ru ọwọ́ ogun ní dodo south báyìí. Àwọn ti north náà dẹ̀kẹ̀rẹ́ àwọn yẹn ti gbáradì. Yorùbá ò ní nǹkan kan. Yorùbá ò ní nǹkan kan. Àwọn ti north náà dẹ̀kẹ̀rẹ́ ti ṣe kí ni? Àwọn náà ti gbáradì fún ogun. Àwọn kàn fẹ́ jẹ́ pé kẹ́yìn ṣíwọ́ ogun ni káwọn dáná bò yín. Jẹ́ kí wọ́n á sọ kọ́kọ́ fún ẹ nípa àwọn Fúlàní. Bẹ́ẹ̀ bá ń pa wọ́n, wọ́n máa pọ̀ sí ni o. Ṣàwọn ti prepare. Ṣàwọn ọkùnrin kan ní ẹ bàbá ẹ̀yin náà ò ṣe jẹ́ káwọn kọ́kọ́ lọ náà kò possible. Ṣọ́ra àwọn tó fẹ́ ja ogun ti prepare ogun. Bẹ́ẹ̀ ń pa wọ́n, wọ́n lọ tó máa pọ̀ sí ni. Bọ̀ kì í ṣe tẹ̀yìn tọmọ Yorùbá. Ṣèbí èèyàn kan ṣoṣo lọ́kọ̀ọ̀ṣì kọ́kọ́ mú tó wà níbi tó wà ń kú tọ́nú yìí. Ẹjọ́ ni gbogbo yín kàn wá ń rò lórí YouTube, orí Facebook, orí YouTube. Ẹjọ́. Ẹnìkan tí mo gbàgbọ́ tó bẹ́ẹ̀ pọ̀ ló máa sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi. Tẹ́ tó bá sẹ́ndì fídíò sí mi, mi kì í wò má tán rẹ o. Fídíò kan tí mo máa ń wò òun ni ti Koiki. Òun nìkan ni mo gbàgbọ́. No matter bẹ́ẹ̀ ṣe lè bá Koiki jẹ́ kí n sọ fún ẹ. Koiki still remain the last man standing for Baba Sunday Igboho now and forever. No matter bẹ́ẹ̀ ṣe lè bàjẹ́. Ṣé gbogbo àwọn fídíò tẹ́ ń sẹ́ndì tí mo bá fẹ́ wò Awúsá kan sọ bá èmi kì í wo nǹkan kan tọ́lọ́run bá sọ fún mi lèmi wá ń sọ̀ǹtà. Mo ti sọ fún yín mi kì í ṣe agitator. Wòlíì Ọlọ́run lèmi. I am a prophet of God. I am a spiritualist. I run spiritual church and I do spiritual work. That is all. Má tọra yín. Àjẹkún ìyàlẹ́ máa jẹ yan ọmọ Yorùbá. Tó o bá tètè ojú tí mo ṣe gbé ọ̀rọ̀ yìí jáde tó ló wá ṣe rán mi ni wípé bí òun ti ń rán wa pé ogun ní kẹ́ ẹ lọ prepare lójú ẹjọ́ tẹ̀ ń rò yẹ kàn waste time ara yín ni. Ṣèbí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sí èèyàn kan wá láta UK obìnrin kan tí olórí Boko Haram tó máa lọ ń pín owó fún wọn àti Christian Association kan tó wá mú kiri gbogbo Nàìjíríà. Má tàn rẹ̀ UK ò ní dáṣẹ́jọ́ tẹ̀ ń rò sẹ́. Kò sí nǹkan tó kan UK sẹ́. UN ò ní dá sí ohun tẹ́ ń sọ yìí sẹ́. Olúwa ń sọ̀rọ̀ ìwọ ní pé tiẹ̀ ló máa ṣe. Sórí ibi tí mo ti ní problem pẹ̀lú yín in the first place tó bẹ́ẹ̀ tó ń gbọ́rọ̀ mi. Olúwa ní báyìí lẹ ṣe máa rin ìrìn àjò yìí. Ẹ̀yin sọ pé báyìí lẹ ṣe fẹ́ rìn. Àwa náà dẹ̀ yà ń wò yẹn tó wá silent. Ṣùgbọ́n à ń ṣe ń wọ kìtì wa lábẹ́ dáadáa. Kò sóhun tó lè pín Nàìjíríà yìí ju ogun lọ. Kò wá ń ṣe ogun lásán. Ogun tí a ò ní padà lẹ́yìn àfìgbà tá bá jà tán ni. Àwa rẹ́dì ogun. Má tàn rẹ̀. Àwa dúró. Tẹ́ bá ló ti yá, ó ti yá. Ṣùgbọ́n a wò yín dáadáa tí kò ṣe pé ẹ fẹ́ tì wá síwájú kẹ́yìn padà lẹ́yìn wa. Ibi tí ọ̀rọ̀ yẹn gangan wà nìyẹn. O lè rí ọmọ kékeré Fúlàní. Tó bá ní ogun ti yá sí ìṣẹ́, wọn ò ní kúrò nínú ogun. Wọ́n máa ja ogun yẹn lọ ni. Tí tó máa fi rẹ́yìn ogun, wọn ò ń sá kúrò nínú ogun. So I believe nobody than Koiki. Koiki ni mo máa ń gbọ́rọ̀ ẹ̀. Koiki la jọ ń sọ̀rọ̀. Ọlọ́run dẹ̀ fi wọ̀n mi dáadáa ni. If you like call that man a bad person, that man Koiki remain the last man standing. Forget about it. For Yoruba nation and for Sunday Igboho ṣá. Ṣé òun ní kẹ́ ẹ ṣe sọ? Ẹlòmíì máa ti ẹ̀ pè mí ṣé wọ́n dówó fún mi ni. Ó ṣe mo tọrọ owó lọ́wọ́ ẹ̀ mi báyìí rí. Àtijọ́ tẹ́yìn tẹ́lẹ̀ ra kírẹ́dìtì fún wa. Tẹ́tí ní tẹ́ ra kírẹ́dìtì mọ́ ṣé ayé wa bàjẹ́ ni. Ṣáàtì ẹni kẹ́ ra tẹ́lẹ̀ ni. Ìbẹ́yìn lẹ́ rà fún wa. Àbẹ́nikẹ́ni náà. Ìgbà tẹ́dẹ̀ wa lẹ́ ò rà mọ́ ṣáyé tí wá bàjẹ́ ni. Àbí tí ayé wa dàrú ni. Àbí ohun tá à ń ṣe àrí ṣe mọ́ ni. Kì í ṣe òun ni kò jẹ́ ká ṣe ọ̀rọ̀ mọ́. Kò ṣe òun ni kò jẹ́ ká wá máa wáta lójoojúmọ́ mọ́ náà. Kì í ṣe kírẹ́dìtì tẹ́ ẹ rà tẹ́ ò rà mọ́. Bọ́mọ ọmọ Yorùbá ṣe rí nìyẹn. Bí ọ̀rọ̀ ọmọ Yorùbá ṣe rí nìyẹn. Ẹni tí wọn ò bá ti rán lọ sí oko ikú, wọn ò ní lè ṣe nǹkan kan fúnru ẹni yẹn. Ṣùgbọ́n àwọn ò kíá. Òótọ́ làwa ṣì máa sọ. A dẹ̀ ní ìdí owó ẹnikẹ́ni. Iṣẹ́ mi tó mi jẹ. Iṣẹ́ mi lẹ́ni tí mo polówó síta yẹn ó tó mi jẹ. Àìjọ́ tí mo dẹ̀ ti ń ṣe dẹ́kẹ̀rẹ́ mi ò gbèrè ìtìjú rí.
gbogbo yìí tá a ṣe ní ìtẹ́túrì yìí gan-an mo tún ti win ní another case. Mo ti win ní another case ní Canada léni many cases ìwọ ní case tí ń bọ̀. Ogun bẹ Ọlọ́run sí ní ogun, ewé àti egbò sí ní ogun, má tanra ẹ̀. Ìyẹn la ní kó tètè lọ gbáradì lórí ẹ̀. Báyẹn kọ́ tán ẹ̀, wọ́n ti bá yé àwọn èèyàn jẹ́ o. Ṣùgbọ́n ibi tí mò ń lọ kọ́ nìyẹn léni. Ohun tó Ọlọ́run rán mi ni mo ní kí wọ́n á sọ fún ẹ. Ní àkótán ara, ohun tó Olúwa rán mi nìyí. Bẹ́yìn bá ní ẹ ò já ogun, Yorùbá nation, gẹ́gẹ́ bí Olúwa ti sọ pé ogun ló máa pín. Tẹ́lẹ̀ ò já, Yorùbá náà jagun, kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe. Nítorí pé alágbára méjì fẹ́ forí gbára wọn. Òtú ibẹ̀ ló máa jẹ̀yà tó wà níbẹ̀. Òtú ni mo máa ń pariwo fún ẹ pé lọ mójútọ́rọ̀ ara ẹ. Alágbára méjì máa kojú ara wọn sí. Adẹ̀ ń tẹnu wọn, ṣé èyí tó ti fẹ́ kú tọ́ yìí, èyí táyé ò báláǹsì, ẹni pé òun náà ni ẹ fẹ́ jẹ́ kó wà níbẹ̀. Kò sẹ́ni tó lè dí ìdìbò lọ́wọ́ o 2023. Kò sí ẹni tó lè dí lọ́wọ́. Ohun tó lè dí ìdìbò 2023 lọ́wọ́ ni pé ká dìde pé a fẹ́ ja ogun, ká dẹ̀ bẹ̀rẹ̀ ogun. Lẹ́yìn náà tó wá pẹ́ jọ́ta ń ròyìn ni kò sí nǹkan kan tó lè dí lọ́wọ́, ẹ lọ kọ̀ sílẹ̀. Wòlíì ló ń bá wa sọ̀rọ̀ sẹ́. A ní kẹ́ bí ọ̀rọ̀ yìí yẹ̀wò, kẹ́ lọ jókòó tì, kẹ́ lọ bọ́ Ọlọ́run sọ. Ẹ lọ pa àwọn wòlíì gidi, ẹ yẹ kí wọ́n lọ iṣẹ́ lórí ohun tí mò ń sọ. Kì í ṣe fake prophet ni mo sọ pa ẹ̀. Kì í ṣe àwọn tẹ́ ń tẹ̀lé kiri, àwọn olórí burúkú jẹ́ pé owó lọ ń gbà kiri. Ṣé báwọn lọ ń gbé obìnrin yẹn kiri lẹ́nu ọjọ́ mẹ́ta, obìnrin tó wá láti UK tó ń gbé kiri, ọ̀gá Boko Haram wèrè tó máa ń powó fún wọn àti kan náà nínú àwọn káàní lọ́jọ́ ń gbé kiri. Ẹ dẹ̀ lérò pé ìlú yìí máa pín. Ẹ lérò pé UK ló lè pín ìlú yìí, kó lè pín, ogun ló máa pín. Olúwa ti sọ and he say it time to time but you refuse to hear. Bọ́ Ọlọ́run ọba ọ̀run tí máa ń sọ̀rọ̀ nígbàanì, ó tún bá wa sọ̀rọ̀ rẹ̀ lónìí arákùnrin òótọ́ ni ohun tó bá wí fún ọ. Ohun kan láì gbọ́dọ̀ máa ṣe gbọ́rọ̀ ságbọ́rọ̀ èyí ni ìfẹ́ rẹ̀ bá tó bá ránṣẹ́ sí ọ. Ohun kan ni kí ẹ ṣe, ságbọ́rọ̀. Má yẹ kí fídíò yìí nìkan kó dó sọ́wọ́ ẹ o. Share kiri, jẹ́ kí gbogbo ọmọ Yorùbá gbọ́. Ó tó máa ṣẹlẹ̀ làwa ń sọ. Àwa ò sọ ohun tí kò ní ṣẹlẹ̀. Mò ń bọ̀ Ọlọ́run wà, kì í ṣe ogún ọdún. Ṣùgbọ́n ó máa ṣẹlẹ̀, ẹ̀rù á bà ẹ́. Mo ń tẹnu mọ́ olóògbọ́, èmi Babaconfirm JP, mò ń bẹ sọ olóògbọ́. Ó lẹ́nu wá ń rùn, ó lẹ́nu onítadébóyè ló fẹ́ gbọ́. Onítolúkọ̀yà tó sọ yẹn ló fẹ́ gbọ́. Onítikúmúyì tó ń sọ ló fẹ́ gbọ́. Àwọn tó yẹ pé àwọn irinṣẹ́ ìjọba ni wọ́n. Ìyẹn ló fẹ́ gbọ́. Àwọn yẹn fi ẹ́ lọ́kàn balẹ̀ pé kò sógun. Kò sí bógun ò ṣe ní ìṣẹ̀lẹ̀ lọ́fọ̀kan ẹ̀wọ̀ tí wọ́n dàbí ẹ̀. Àfi tí Tinubu bá kú, ó dẹ̀ máa kú. Kò mi ò fẹ́ mọ bí ẹ fẹ́ ṣe. Ṣé pé àwọn tó rí yẹn gan tí mo ti sọ fún ẹ nígbà kan náà. Àwọn yẹn ti dúró ní gbogbo ọ̀nà wípé àwọn làwọn máa pa. Àwọn nọ́ọ̀tì tó rí yẹn gbogbo ọ̀nà lọ dúró pé ó máa pa. Òun náà dẹ̀ ti ń dọ́ bẹ́ẹ̀, òun gan ti gbáradì. Ó lérò pé ìjà tó wà nílẹ̀ ilé gan. Àwọn ọmọ ìta tí wọ́n ń reinforce lọ́wọ́lọ́wọ́ bíi àmì, ẹ ò tí ì rí wọn. Ẹ jẹ́ kó di ìgbà yẹn náà. Ẹ jẹ́ ó di 2022-23. Ẹ rí àwọn ọmọ ìta tí wọ́n ti kó jáde tí wọ́n ń reinforce like army. Àwọn ọmọ burúkú tí wọ́n ti kó jáde tí wọ́n ń reinforce gidi. There is ammunition. Àwọn tó rí yẹn náà ti kó ammunition kalẹ̀ gidi gan to fight the battle. Ẹ̀rí ló ń pè àlàáfíà ní fún tá a rán mi sí ẹ kí n wá sọ fún ẹ lọ́sàn-án yìí.
òun ni confam tún sọ fún ẹ. Mi ò sí nídìí ọ̀tẹ̀, mi ò sí nídìí irọ́, mi ò bẹ́ni kankan gbowó gọ́ọ̀mẹ̀ntì, wọn dẹ̀ lè láwọn kówó lé mi lọ́wọ́. Ẹ ṣé gan ni, God bless you ẹ̀yin ọmọ ìyá mi. Ẹ share ẹ jẹ́ kí gbogbo ayé gbọ́. God bless you.